Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi yọ̀, tí ẹ bá mi jó, tí ẹ bá mi dúpẹ́ lórí nǹkan tuntun tí Ọlọ́run ṣe fún mi. Ọlọ́run jogún ìlú yìí fún mi pátápátá. Inú mi dùn. Mo dúpẹ́ gidigidi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí Ọlọ́run lò fún mi pátá láìkọ ẹnìkan. Àmọ́ bí inú mi ṣe dùn tó, bẹ́ẹ̀ náà ni inú mi bàjẹ́. Inú mi dùn gan pé Ọlọ́run ṣe àṣeyọrí iṣẹ́ fún mi. Àmọ́ inú mi bàjẹ́ nítorí wípé bí ìlú wa ṣe rí, ẹ gbọ́ mi náà o, mi ò regret wípé mo campaign fún bàbá Tinubu o. Nítorí pé mi ò believe wípé nínú gbogbo àwọn tó ń kólẹ̀ yẹn, bí kan nu wọn gan bá dórí ibẹ̀, mi rò pé wọ́n lè ṣe ju báyìí náà lọ. Àmọ́ nígbà tí mo lọ fún ceremony mi, kó tó di pé Ọlọ́run gba pálí fún mi, àwọn àkíyèsí kan tí mo rí ni wípé àwa tá a ṣe ceremony yẹn, nationalization, a máa fẹ́ wọ bóyá 70 àbí 100, bóyá almost 70. Nínú gbogbo wa tá a wọ almost 70 yẹn, àwa méjì péré la wá láti ilẹ̀ Nàìjíríà nínú gbogbo wa. Nǹkan tó wá jẹ́ kí ó wá sí ọkàn mi ni wípé ṣá wa máa sọ wípé àwa méjì yẹn péré la qualify fún ceremony yẹn ni, àbí la wà nínú ìlú yìí tó yẹ ká ti tẹ́ pé ìgbà kan náà lájọ dé, àbí kò sí nínú àwọn tí ẹ pé wọn ò sí níbẹ̀ yẹn tí wọ́n ti dé ṣáájú mi tipẹ́tipẹ́, àbí tájọ dé sígbà kan náà. Ṣùgbọ́n ohun tí mo conclude sí ni wípé wọn ò tí ì dé stage yẹn, wọn ò tí ì lálùyọ dé ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé. Tó túmọ̀ sí wípé bá a ṣe ń jìyà ní ìlú tá ti wá, bẹ́ẹ̀ náà la wá síbí tí àwọn aráàlú wa náà tún ṣe ń jìyà. Torí ẹnikẹ́ni tó bá wà ní ìlú yìí àbí ní ìlú òyìnbó tí ò bá níwèé, bẹ́ni pé èèyàn wà nínú oko ẹrú ni, bẹ́ni tó wà nínú àárín ìlú ni. Tó bá ń wo wájú, tó bá ń lọ, wà á máa wò ẹ̀yìn ẹ. Kódà tó o bá ti qualify fún passport, ó níye ìgbà tó o lè lò tó bá travel out of the country kó tó wọlé. Ṣùgbọ́n tó bá ti ní passport lọ́wọ́, o lè decide láti wà ní Naija for years kó tó wọlé padà. Tó túmọ̀ sí wípé bí ara ṣe ń ni àwọn èèyàn nínú ilé ní Naija, bẹ́ẹ̀ lára ni àwọn kan tó wà ní diaspora. Àmọ́ nínú ìlú tí mo wà yìí, ẹ̀yin ìjọba Nàìjíríà, ìwòsàn ọ̀fẹ́ ni mò ń gbà. Iléèwé tí mo lọ almost ọ̀fẹ́ ni. Kí n tó jáde nínú iléèwé, níṣẹ́ ti ń dúró dè mí. Látìgbà tí mo ti ṣetán ní school, mi ì rò wípé mo jókòó tí mi ò ṣiṣẹ́. Kò ṣẹlẹ̀. Mi ì rò pé mo jókòó pé mi ò ṣiṣẹ́. Ibi tí mo ti ṣe placement mi, ibẹ̀ náà ni mo ti ń ṣiṣẹ́. Tí n bá lọ sórí internet, tí n bá dísà pé mi ò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ léni, mi lè lo oṣù kan, àbọ̀sẹ̀ mẹ́ta kí n tó tún ríṣẹ́ mi. Kò sí nǹkan kan tí wọ́n fi yàtọ̀ sí ìlú wa bí kò ṣe wípé wọn wà greedy. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn wọn lọ́kàn. Ẹ̀yin ìjọba wa, bàbá Tinubu, mi ò regret pé mo campaign o, torí pé mi ò gbà pé bẹ́lòmíì bá débẹ̀ gan pé ó lè dájú báyìí lọ. Gbogbo wa náà la máa sọ pé bóyá nítorí ẹ̀ ni, mi ò gbà pé bẹ́lòmíì bá débẹ̀ tí ò bá ní
tí ò bá sí ètò tó péye mi rò pé ó lè dájú báyìí lọ. Àmọ́ ẹ̀yin ìjọba wa, ara ni àwọn èèyàn. Tí bá ní pé mo dákẹ́, tí bá kú lórí ìdákẹ́ yẹn, kí n má bàa jẹ̀bi Ọlọ́run. Torí pé mo sọ nígbà tí mò ń campaign, mo ní tí n bá rí bákanbákan, mo ní máa padà wá. Ẹ̀yin ìjọba, ara ni àwọn èèyàn. Ebi ń pa àwọn èèyàn. Títí gbọ́ra iṣẹ́ tí mò ń ṣe yìí, mo kọ́kọ́ ṣiṣẹ́ nínú ward. Nísìnyí mo ti wà ní community. Nínú ward wà á as a nurse. Ní community wà á as a care coordinator. Àwọn tí mò ń ṣe ìtọ́jú fún, mò ń live up to my responsibilities. Tí wọ́n bá nílé, mo ní àwọn ibi tí mo máa pè kán fún wọn nílé pàjáwìrì. Bí wọ́n bá lówó, tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n ní bus pass, mo ní ibi tí mo máa bá sọ̀rọ̀, tí mo dẹ̀ máa apply fún wọn tó máa fún wọn. Tí ó bá yẹ kí wọ́n wá fún oògùn wọn tí wọ́n wá, mo ní bí mo ṣe máa ṣe follow up. Kódà mo ní àwọn tí mo lọ ń fún lóògùn nílé. Gbogbo àwọn ètò yìí kì í ṣe robot ló ń ṣe nílùú, àwọn èèyàn ni. Àwọn ìjọba wọ́n put in place ni ó ṣe ń rí bẹ́ẹ̀. Tẹ́ bá rí bóyá rí ẹni tí ọpọlọ ẹ̀ yí ní títì, wàláhì ó sá kúrò níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ni. Àmọ́ gbogbo nǹkan tá à ń rí ní ilé, bí ò bá tiẹ̀ sówó, tí ò sí àwọn nǹkan kan, àwọn nǹkan kan wà tó yẹ ká put in place fún àwọn èèyàn wa. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó yẹ kí àwọn èèyàn wa máa jẹ àǹfààní gẹ́gẹ́ bí ọmọ onílùú. Nígbà tí mo post oríire yẹn, mo ti ní well over 20,000 comments. Torí pé àwọn èèyàn ń bá mi jó, àwọn èèyàn náà tún ń fi tèmi tọrọ. Ẹ̀yin ìjọba wa, ẹ ṣàánú mẹ̀kúnnù. Ẹ jẹ́ ká rántí ijọ́ tá máa sùn tá ní jí mọ́. Ẹ jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan kan tá mú wá sáyé, kò sí nǹkan tá máa mú lọ. Ẹ jẹ́ ká mọ̀ wípé bí èèyàn bá ti kú, ó máa ń da tọwọ́ ẹ̀ lẹ́ni gẹ́gẹ́ bí oorun ṣe ń gba tọwọ́ ọmọdé. Ṣé bí ara ṣe ń ni àwọn èèyàn yìí? Ṣé kò kan ẹ̀yin ni? Ṣé tẹ́ ẹ̀ bá ti ẹ̀ rí? Ṣé ẹ̀ láwọn ọ̀rẹ́ tó ní àwọn ọ̀rẹ́ tó láwọn ọ̀rẹ́ tó tún láwọn ọ̀rẹ́ tó mọ̀ yín ni? Ìjọba wa, ibi ń pa àwọn èèyàn. Ara ni àwọn èèyàn. Kò jẹ́ kí inú mi dùn. Ara ò ní mí o. Bẹ́ẹ̀ lebi ò sì pa mí. Gbogbo ìlú tí wọn ò bí mi sí, àmọ́ gbogbo nǹkan láyé lọ́lọ́run ṣe ní ìrọ̀rùn fún gbogbo àwọn tó bá ní ẹ̀tọ́ láti gbé nínú ìlú yìí. Tó bá ti lè ṣiṣẹ́. Kódà bó ò bá ṣiṣẹ́ mọ́, ó ṣọ́jú pé o lè jìyà títí o máa fi kú. Torí iṣẹ́ tó ti ṣe lẹ̀ abọ́ ẹ̀. Kó má tún wá ṣiṣẹ́ lẹ̀, kó ti wá rí pé arúgbó ni ẹ́, aṣọ ló ní wọ̀, bọ̀ wá jẹun. Wọn ò dẹ̀ ní tọ́ ẹ nítọ́ wípé kó tètè kú. Èèrà ò gbúdọ̀ rìn ẹ́ níbi tí ẹ̀mí èèyàn, ẹ̀mí ẹranko, kódà ó jọ wọ́n lójú, kámbèlè tí ẹ̀mí èèyàn. Ẹ̀mí ẹranko ò jọ wọ́n lójú ni wọ́n á máa gbé ajá lọ sí vet clinic. Ní káàtì á máa sọnù, náà máa lẹ placard pé ẹni tó bá rí náà fi ransom lé lórí. Ẹ̀yin ìjọba wa, ẹ jẹ́ kí ẹ̀mí èèyàn kó jọ wá lójú. Ẹ jẹ́ kí ẹ̀mí èèyàn kó jọ yín lójú. Mo tún rí wípé bó o bá ní ìkà nínú, tó ní àìbìkítà nínú ìlú yìí, o ò lè survive, nítorí àwọn èèyàn máa wò ẹ́ bí wèrè ni. Ká mú tìjọba kúrò nílẹ̀ Nàìjíríà. Àwa ara wa gan a fẹ́ràn ara wa. Àwa ara wa gan a protect ara wa. Àwa ara wa gan a protect neighbor wa. Àwa ara wa gan inú wa ò dùn síra wa. Àwa ara wa gan a ní feelings fúnra wa. Tí ìjọba bá ṣe tiẹ̀, ká tilẹ̀ ní pé èyí tẹ́ ẹni tó bá dìbò fún Tinubu kìíní kan, tẹ́ ẹ bá dìbò fún ìjọba míì, tí ẹ̀yin ara yín gan ò bá fẹ́ràn ara yín, nǹkan ò lè lọ déédé. Àwa ara wa ò fẹ́ra wa. Ìlú bàjẹ́ kìí ṣe lọ́wọ́ ìjọba nìkan.
ìjọba ní tiwọn, àwọn èèyàn tó wà nínú ẹ̀ náà á ní tiwa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tí ìjọba bá dáa, tí àwọn èèyàn wò wọ́n ní àwòkọ́ṣe, àwọn èèyàn náà wọn ò ní choice than láti dáa. Tí àwọn èèyàn bá rí àwòkọ́ṣe rere látara ìjọba, tí òfin yẹn bẹ̀rẹ̀ láti ara ìjọba, àwọn èèyàn á abide by the rules and the regulations of the country. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin ìjọba wa, ẹ bá wa wá nǹkan ṣe sí i. Ìyà yìí ti tó, ebi yìí ti tó. Ẹ má jẹ́ kí n tàn yín, owó tó wọ́n wàhálà yóò pè àwọn aráàlú òyìnbó tó lẹ́bí nílé. Torí ẹni tó ń ṣe £100 tẹ́lẹ̀ kò ní ṣẹ́jú £50 lọ, tádé achieve nǹkan tó fi £100 achieve tẹ́lẹ̀, àmọ́ kò pé àwọn tó wà nílé. Kò pé àwọn tó wà nílé. Ẹ̀yin ìjọba ìjọ, ẹ bá wa wá nǹkan ṣe sí i. Àwọn ọmọ wa ti di aṣẹ́wó tán, àwọn ọmọ wa ti dọmọ yahoo tán, àwọn ọmọ wa ti di gbéwiri tán, àwọn ọmọ wa ti di olè tán. Ẹ bá wa wá nǹkan ṣe sí i. Mi ní kò sólè níbí, bọ́ ọmọ tó bá máa jalè níbí, òun náà á máa jalè, á máa sá fọ́lọ́pàá torí ó mọ̀ pé kò yẹ kó ń jalè. Àwọn nǹkan tí òfin ní jalè ti wà lẹ̀. Bó ìjọba tó bá mú olè ní Nàìjíríà àbí tó bá mú yahoo Nàìjíríà, ọlọ́pàá tó bá mú gan ó yẹ, àbí ìjọba tó bá mú ó yẹ kó mú ìjọba, nítorí pé kò sí rọrùn. Tí rọrùn bá wà, tẹ́ bá fi ọmọ lóúnjẹ, lẹ máa lu ọmọ pé ó ṣe lọ jalè. Tẹ́ bá fún ọmọ lómi, lẹ máa lu ọmọ pé ó ṣe lọ wọ́wọ́ neighbor láti lọ tọrọ omi. Bẹ́ẹ̀ nǹkan tí ẹ ò provide fún wọn, tí wọ́n lọ ṣoríṣiríṣi, tẹ́ bá tún fìyà jẹ wọ́n. Iye ọ̀nà méjì ni bẹ́yìn ṣe fìyà jẹ wọ́n, Ọlọ́run lè fìyà jẹ yín. Bọ̀ nílùú yìí, bó bá ti ká ẹ tó bá jalè, torí ẹ ló ṣe máa ń dàrẹ́ pé ó máa ń yá wọn láti gbé wọn lọ sẹ́wọ̀n. Torí tó bá ṣiṣẹ́ nílùú yìí, ó níbi tó ti lè lọ máa gba owó tí ìjọba máa fi máa ràn ẹ́ lọ́wọ́. Mo mọye years mo fi kàwé nílùú yìí, mi ò ṣiṣẹ́ kankan, gbogbo bùkátà mi ìjọba ló ń gbé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa, ẹ ṣàánú mẹ̀kúnnù. Ara ni àwọn èèyàn. Ẹ̀yin èèyàn mi, ẹ tún ṣàánú neighbor yín, ẹ ṣàánú ara yín. Ẹ fi ìfẹ́ wọn sí ara yín. Ẹ fi ìfẹ́ wọn sí ara yín. Ẹ watch back ara yín. Ẹ play team, ẹ be a team, ẹ team, ẹ wà part of team. Ẹ má kọ̀ kẹ́kọ̀ọ́ máa ṣe nǹkan pé kò kàn mí. Nínú ìlú yìí, bá ṣe ní everybody ló mind business ẹ̀. Tí neighbor bá gbọ́ pẹ́kẹ́, tí ariwo ẹ̀ bá wà strange, wọ́n á pe ọlọ́pàá fún ẹ. Wọ́n pe ọlọ́pàá fún ẹ, kì í ṣe pé wọ́n pe ọlọ́pàá kó wá mú ẹ. Wọ́n pe ọlọ́pàá because wọn ò mọ̀ bóyá o wà in danger. Wọn ò mọ̀ bóyá o need help. Tí n bá ṣe kẹ̀kẹ́ lásán, tí mo pe ambulance, kí á náà máa débí. Bí ambulance ò dé, tí bá ní neighbor, tí neighbor bá ní mọ́tò, á gbé mi. Nísìn tí èèyàn bá kú sí títí tó bá l'accident, nítorí pé ọlọ́pàá, nǹkan tí ọlọ́pàá máa sọ tán bá débẹ̀, ẹlòmíì ò ní help accident victim, wọ́n á jẹ́ kí wọ́n kú síbẹ̀. Ìjọba ẹ bá wa wá nǹkan ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń kúrò nínú Nàìjíríà, wọ́n ń jìyà nílé náà ṣe ń kúrò. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń jìyà níbí ní títí wọ́n á há síbí, wọn ò ní nọ́nà àbáyọ. Ẹlòmíì ń kú lórí ẹ̀, ẹlòmíì kò lè fi tọ́rọ́ ránṣẹ́ sílé nítorí pé kò sọ́nà àbáyọ fún. Mo lè ti jẹ́ citizen lóòótọ́, kì í ṣe pé inú mi dùn fún àwọn tí ẹ pé àní àwa méjì péré la jẹ́ Nigerians, láì pé àwa fún ceremony yẹn nínú almost 70 people. That means pé àwọn èèyàn sì fọ́ká sí gbòòrò, tí ọ̀pọ̀ tí ní ọ̀nà àbáyọ, tí ọ̀pọ̀ ti ní ọ̀nà àbáyọ díẹ̀, tí ọ̀pọ̀ tí ẹ̀ tí ní ọ̀nà àbáyọ kankan rárá, tí ọ̀pọ̀ tí ẹ̀ tí mọ ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀. Ṣé bá ṣe máa bá lọ rèé, ẹ̀yin ìjọba wa? Mi ò regret pé mo take choice tí mo make o, torí pé mi ò believe pé ẹnì kankan lè ṣe ju bó ṣe wà yìí lọ. Àfi Ọlọ́run àti kí gbogbo wa ní discipline, látorí aṣáájú títí dé ọmọ ẹ̀yìn, látorí ọmọ ọwọ́ títí dé ọmọ ìrìnsẹ̀, látorí àgbàlagbà títí dé ọmọ ìkókó.
ẹ bá wa wá nǹkan ṣe sí i. Ìyà ń jẹ mẹ̀kúnnù, ebi ń pa àwọn èèyàn, ara ń ni àwọn èèyàn, òjòjò ń ṣe ògùn àwọn ènìyàn, ara wọn ò le, àwọn èèyàn ń sunkún, ẹkún àwọn èèyàn dẹ̀ ń sunkún, wọ́n fi inú ṣépè. Tẹ́ ẹ bá dẹ̀ tètè ṣàtúnṣe, ẹ lè má rí ìjọba ṣe tí èpè bá ti pọ̀ jù. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rántí, gbogbo làlà kókó fẹ̀fẹ̀ ilé ayé yìí ẹsẹ̀ mẹ́fà ni. Gbogbo ohun tá a bá kójọ láyé kò sí nǹkan tá a máa mú lọ nítorí Ọlọ́run. Ìjọba Nàìjíríà, ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ mẹ̀kúnnù, ìyà ń jẹ wọ́n. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá mi yọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ tọrọ irú oríire báyìí, Ọlọ́run á ṣe fún yín nírọ̀rùn. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú yìí náà, tẹ́ ì tí rọ́nà àbáyọ, Ọlọ́run á fún yín lọ́nà àbáyọ. Gbogbo ẹ̀yin tó kù díẹ̀ kẹ́ ẹ ṣàṣeyọrí, Ọlọ́run á ṣe àṣeyọrí pípéye fún yín. Ìjọba wa, ẹ bá wa wá nǹkan ṣe sílẹ̀ Nàìjíríà. Ó ti di aṣálẹ̀, ẹ bá wa wá nǹkan ṣe sí. Èyí ni mo mú wá fún yín. Ọlọ́run á bá wa nawọ́ sínú Nàìjíríà, á jẹ́ kó rojú, á jẹ́ kó ráyè. Ìlú England yìí náà kò ní dàrú o, kò ní dàrú o, kò ní dàrú o, kò ní dàrú o, kò ní dàrú o. Ire o, ẹ káàárọ̀.